Àtọ̀gbọ́n tún ti dé, olúkẹtẹkẹtẹ dé. Amúlẹ́nu bí ẹyá. Ọkọ̀ òtútù mo dé ọkọ̀ túlù. Bí mo bá tọmọdé lẹ́nu yóò kígbe omi. Àkànbí bí mo bá tàgbà lẹ́nu yóò yọkun fòrò. Ọbẹ̀ lọ mú àgbà ẹ̀mí tí ọ̀já ta ẹ̀mí yẹpẹrẹ ní. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán lé aláró. Wọ́n wí wọ́n sọ kò ní tán lẹ́nu alákànbí. Ọmọ wọn nígbò ọmọ rẹ̀ nílé ọmọ alágbàdo òde nílé ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèlè wódò Oosa. Àkànbí mo dé pẹ́rẹ́ bí ewé ìyeyè. Ẹ̀fọ́ kan ò gbọ́dọ̀ mọ́jọ́. Èdè kan ò gbọ́dọ̀ di bàrà. Bí mo bá jà yìí sòyí tí mo mú yẹn ràn yé tí mo mú kalùkan tó lúgbọ́n bá débi ọ̀rọ̀ mi yóò rẹ̀ yìí tí ó bù mú. Bárẹ̀ sàjèjé bá débẹ̀ yóò rẹ̀ yìí tí ó bù wẹ̀. Ọwọ́ àràgún àgàgán débẹ̀ wọ́n rẹ̀ yìí tí wọ́n bù bọ́jú. Wọ́n ní pédépédé ní pédé télédé fẹ́ jẹ ìran pèdèpèdè ní pèdè kààrọ̀tọ̀ tí ó kára ayé lẹ́kọ̀ọ́ òun àti làákàyè. Ògbójú arọ́ta àpìtànlá tó lé téńté ni mí mo lé téńté ni bí oṣù tó làgórógó jánú oko. Ṣoṣo kí mi ò ṣe kù fìrìgbá lójú. Ẹni bá dánwò yọ wẹ̀wù ẹ̀jẹ̀. Ọmọ Yorùbá. Mo fẹ́ ṣe pàtàkì bí àwọn bàbá ọ̀ṣọ́nà. Ọmọ Yorùbá, àsìkò tó ká pagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀. Nítorí ìran mi ò fẹ́ kú kan ò ní joyè lé bàbá ẹ̀. Ẹ bá mi pín lógúnlógún, ẹ bá mi pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá mi pín nígbà. Kò ṣe bẹ́jà bákan mọ́ gbogbo wa la mọ̀ bí wọ́n ti jí wa gbé lórí ìrun wa. Olóko ò lè róko, olódò ò lè lódò. Ọlọ́mọ ń ṣàfẹ́kù ọmọ rẹ̀. Ìdílé ń parun lóní kò jíkò. Gbogbo olórí wọ́n kò dodo ọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́. Orí bí dàdé ọ̀bá lè jà, ó lábúrò tó gbójúlé. Mo fẹ́ láǹfààní mo fẹ́ nà yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo ohun tó fa kùdìẹ̀kùdìẹ̀ látẹ̀yìnwá. Àwọn kan ní we are illiterate. We are taking laws into our hands. That is why we registered a security outlet called Ẹkun. Ẹkun. Kí ni ìtumọ̀ Ẹkun? Nítorí àwọn àgbà péjọpọ̀ wọ́n kọ́lé ọgbọ́n tán wọ́n kọ́lé ìmọ̀ ìgbà wọ́n kọ́lé ìmọ̀ tán wọ́n kọ́lé òye ó kù dẹ̀dẹ̀ kí wọ́n kọ́lé ọ̀rọ̀ nílẹ̀ bámọ́ ni wọ́n fi lọ́rọ̀ nílé ibi tó bá ti bá ní Lati ń sọ àwọn àgbà yìí ló wá pera wọn kọ̀ wọ́n pera wọn pọ̀ wọ́n pera wọn nídàkọ́ńkọ́ wọ́n lórúkọ wo ni ká máa jẹ gan ẹ̀gbà wọn wò ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ nígún wọ́n ní ìrù ẹkùn kò ṣe é fi lájá lọ́wọ́ wọ́n lájá tó bá dọrú ẹ̀ wò yọ́ dẹni ẹbọra ní àwa tún wọnú ìwé àwọn òyìnbó náà ní tiger tail as long as you don't touch the tiger by the tail it will harm you lódìwọ̀n ìgbà tó ò bá ti tẹ kìnìún wa nírùmọ́lẹ̀ kò ní ṣe kankan bàbá rí àwọn tí wọ́n ń gbé gbòòrò tí wọ́n ń ṣiṣẹ́ wọn tí wọ́n jẹ wá lóko tí wọ́n jí wa lọ́mọ gbé kí wọ́n máa bá wa gbárin ìlú
àwa láǹfààní a lọ rẹ́gísítà ìlú Ẹkùn. Àwọn kan pè mí pé wo ni ìjà Ẹkùn. Mo fi gbogbo ẹnu sọ fún àwọn ọmọ pàkan tí ń jẹ́ ìjà Ẹkùn. Ó rí gbogbo tó bá ti dá sílẹ̀ tí ò bá ti ní piracy á jẹ́ kóhun tí ọ̀tá ni. Má gbàgbé pé lọ́jọ́ kìíní àná tó lóye Sunday Igboho bẹ̀rẹ̀ ohun tí wọ́n pè ní Yorùbá Nation Struggle. Bẹ́ẹ̀ lára àwọn èèyàn tí wọ́n dìde. Irú bẹ́ẹ̀ náà ni èèyàn kan tó ń pera rẹ̀ ní ìjà Ẹkùn. Ó rí irú Ẹkùn ní tá a dá sílẹ̀ irú Ẹkùn ò ṣeé fi lájà lọ́wọ́. Ó rí àwa súnmọ́ àwọn lawyers. A súnmọ́ àwọn bàbá orí adé àtàwọn èjìgbàrà lẹ̀kẹ̀. Wọ́n ní tá a bá fẹ́ gbégbèsè wọ́n ní ká kọ́kọ́ lọ forúkọ sílẹ̀ lábẹ́ ìjọba. Olóyè Májàsọ́lá pagbára pọ̀. Wọ́n fìmọ̀ra àwọn olóyè, àwọn ọ̀jọ̀gbọ́n, wọ́n fi ṣe kíni wọ́n fi ṣòdiwọ̀n ayé wọn. Wọ́n gbé kíní ìsọ́dọ̀ ìjọba, wọ́n wò ó sọ́tún, wọ́n wò ó sósì. Wọ́n ní káwọn bàbá wa bí àwọn ọba tí mi ò fẹ́ dárúkọ pé àwọn náà kí wọ́n buwọ́lù. Let's secure the lives and properties of our people. Wọ́n wá buwọ́lù tí wọ́n ń pè nírú Ẹkùn. Ló fi jẹ́ pé àwọn tí wọ́n ní olóyè Sunday Igboho wọn ò lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ bá wo fídíò kan láyé àjẹni lórí péjì mi, mo post ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé olóyè Sunday Igboho fẹ́ lọ. Àwọn àjọ elétò ààbò lórílẹ̀‐èdè yìí ni wọ́n ní ẹni sùúrù ẹ̀mọ́ tí ì débẹ̀. Nítorí àdánwòwú lọ́wọ́ ara wa. À ń pè àwọn aláṣẹ tọ́rọ̀ ọkàn wípé bò ní ká ṣe ṣe bò ní ká ti tẹ̀ ẹ́. Nítorí èyí ò ní mọ̀ ọ́ gún mọ̀ ọ́ tẹ̀ kí yẹn wùrà kó má lẹ́mọ̀. Orí olóyè Sunday Igboho lórí fọ́nrán tó orí tí mo play ohun tí mo gbé orin sí. Ohun tó lè Igboho sọ́bẹ̀ náà ni wípé àwọn àjọ tí wọ́n jẹ́tò ààbò ní ká ní sùúrù. Èní ní 22 ni wọ́n pe ọjọ́ náà lọ́hùn-ún wípé àwọn èdè elétò ààbò ní ká ní sùúrù kámọ̀. Báwọn ti wà yìí bí wọ́n bá pa wọ́n lọ́wọ́ àwọn ṣetán láti lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni irú Ẹkùn yàtọ̀ sí ìjà Ẹkùn. As long as you don't touch the tiger by the tail, it will never harm you. That is the meaning. Irú Ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́. Ọgbọ́ bẹ́ẹ̀ ni irú Ẹkùn. As long as you don't touch the tiger by the tail. Bọ́ọ̀ bá ti mú kìnìún Ẹkùn kó o máa fìrú ẹ̀ ṣeré kò ní ṣe nǹkan kan fún ọ. Òun ni ìtumọ̀ wípé bàbá láwọn tí wọ́n bá ń bẹ́gbòrò tí wọ́n ṣiṣẹ́ wọn tí wọ́n sínú gbó rìsáàfù tí wọ́n jíyàn gbé ẹ máa ṣe tiyín lọ. Àmọ́ tá a bá rẹ́ni tí ń da àlàáfíà ìlú rú wọ́n láǹfààní àjọ gbogbo agan síra wa. Èyí ni gbogbo ẹ̀yin tẹ́ ní Ìgbòho kò ṣe gbá kò ṣàwo. Ó rí ohun tó bá ti ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbúdọ̀ tún ṣe ni lẹ́lẹ́kejì ló fi jẹ́ ká láǹfààní ká fẹ̀sì òfin tọ̀ ọ́. Ká bí àwọn lawyers wa, ká pa àwọn bàbá wa wípé báwo ni ká ṣe rìn. Àwọn ni wọ́n wá sọ fún wa wípé ẹja láǹfààní ká létò ààbò tó yanrantí kíjọba kó kún wa lọ́wọ́ ká sì láǹfààní ká mọ̀ tẹ̀síwájú. Òun ni irú Ẹkùn yìí dálé lórí. Ó dálé lórí pé bó la ṣe ṣe ètò aláàbò wa, bó la ṣe fẹ́ dáàbò bora wa. Ó rí orúkọ a máa jọra wọn. Ohun tí wọ́n pè níjà Ẹkùn àwọn ò mọ̀ kankan pa ẹ̀. Àwọn tí wọ́n dájà Ẹkùn yìí lẹ̀ lóòótọ́ ni wọ́n wá sí olóyè Sunday Igboho wípé àwọn dá security kan lẹ̀ olóyè Igboho sì bá wọn ya fọ́tò. Àmọ́ olóyè Igboho kọ́ ló ní ohun tí wọ́n pè ní ìjà Ẹkùn. Àwọn dá sílẹ̀ láti máa fi báwọn èèyàn ṣe ọdẹ bí àwọn ẹni tó bá fẹ́ gbọ́ lọ́dẹ sílé nǹkan kan ní irú Ẹkùn wà fún. Ìjà Ẹkùn ohun tí ìjọba fòǹtẹ̀lù ló wà fún. Mo ní kí n láǹfààní kí n kọ́kọ́ yànnà lẹ̀. Àwọn kan sì ń pè mí ṣàkíyèsí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ẹ̀sà Òkè. Òun náà nílò àlàyé bíntín.
wípé kí lolóyè lọ ṣe nílùú kan tí wọ́n ń pè ní Ìdòó kọ́ ní orúkọ ìlú ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀sà Òkè. Adébẹ̀ lóòótọ́ àwọn aráàlú yìí ni wọ́n ké sí olóyè Sunday Igboho wípé ìyà kan ń jà wọ́n wá pa gbogbo ọmọ ìlú àwọn mọ́lé, wọ́n sì sun ilé, wọ́n dáná sun dúkìá. Lolóyè Sunday Igboho wá ní báwo ni ó ṣe rí bẹ́ẹ̀, ta ló fi wọ́n jọba? Wọ́n ní àwọn tí ń jọba ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé gómìnà Adémọ́lá Adélékè fún àwọn ní adé. Bọ́bá wa rí bẹ́ẹ̀ ẹjẹ́ adébẹ̀ ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lẹ́kan yóò sì dín. A sì débẹ̀ a rí bí wọ́n ṣe dáná sunlé, a rí bí wọ́n ṣe bà dúkìá jẹ́. Kódà a ò báwọn èèyàn nínú ìlú yìí, oníkálùkù ti dúbẹ̀ ewúro ní fọ́nrán taari yìí. Gbogbo àwọn tí wọ́n ń pè pé olóyè Sunday Igboho fẹ́ wá bá wọn jẹ́ ní tí ọba bá yẹ̀jà, gbogbo ọmọ Ẹ̀sà Òkè olóyè Sunday Igboho ò bá yín jà. Àmọ́ bóò ní fi ó ṣèjọba láàrin ìlú méjèèjì, kájọ fẹwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọwọ́ la fi sọ̀yà, ọwọ́ kò gbẹ́rù dórí. Nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lé lá ìrìn pawọ́pọ̀ wọn màjìyàn. Ogun tí ń jà wá kọjá ká tún máa kógun jára wa. Lolóyè Sunday Igboho fi láǹfààní láti ṣe fọ́nrán yìí ló ké sí ìjọba àpapọ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn sẹ́nítọ̀ tọ́rọ̀ ọkàn àtàwọn ọ̀nàrẹ́bù tọ́rọ̀ ọkàn. Wọ́n sì ké sí bàbá wa Onírìṣà wípé kí wọ́n dákun kí wọ́n bá wa wójútùú sọ̀rọ̀ yìí. Ìlúkìlú tó bá tún kọ́mọ wa bára wọn yóò fa wàhálà díẹ̀. Lolóyè Sunday Igboho sọ pé àkànlè wọnú ìlú ká máa para wa bí ẹni pẹran. Ẹ̀mí ó ju gbogbo nǹkan lọ. Ẹ má jẹ́ apara wa, nítorí ajogun fatólóhùn ò ní kú mọ́, èèyàn tó ní fọ́ ọ̀hún dà ó ti kú ó ti lọ. Àwọn bàbá yín tí wọ́n filẹ̀ fún yín dà wọ́n ti kú wọ́n ti lọ. Lolóyè Sunday Igboho débẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Ẹ̀sà Òkè tẹ́ ń pè mí wípé olóyè Sunday Igboho lówó kó jà Ẹ̀sà Òkè rárá o. Ẹni tí ó bá jagun ò ní bọ́ sọ̀rọ̀ láì láti sọ pé báyìí nítorí tí wọ́n bá wọn bẹ̀ bí olè lóru bó lẹ ṣe fẹ́ mọ̀. Àmọ́ láti jẹ́ kí aráyé mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ló bí fọ́nrán tí wọ́n ṣe. Kò jẹ́ bó ti jẹ́, kò jẹ́ bó ti lóhùn ọ̀jẹ́. Èyí tó tún dà bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán arábìnrin kan tó ní kí olóyè Sunday Igboho má rò pé ìjọba àpapọ̀ yóò kó mọ fáwọn o, àti wípé àwọn ò lè sá kúrò lọ́wọ́ kìnìún káwọn bọ́ sẹ́nu ajá. Orí ìgbà míì gbogbo ẹni bá lóbìnrin lé kò ní fẹ́ kóbìnrin jiyàn. Ọmọ fi díwọ̀n pé bíyàwó rẹ̀ bá bọ́ ọ́nú ilé ṣó mọ̀ bá a pariwo ni. Àmọ́ ṣáwọn tí ó lọ kojú Fúlàní ṣé pankẹ́rẹ́ ni wọ́n mú dání? Ṣé pankẹ́rẹ́ ni Fúlàní tí wọ́n fẹ́ lọ bá mú dání? Ló fi jẹ́ pé ẹni tí ó bá mọ orí agbọ́nrin tọ́rọ̀ yìí dúró lé kó má dá sí. Ẹ lọ wo àwọn tí wọ́n ti jáwọ́ èèyàn wọn gbé. Ọmọ yìí pé wọn kì í fi ṣeré. Mẹ́wàá ń ṣe àwọn èèyàn. Wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò. Béèyàn bá dorí ahun tó bá jẹsí ahun tó bá rí bí wọ́n ṣe dú tíṣà yìí, ẹ̀mí rẹ̀ ó sì gbọ̀n rìrì. Ló fi jẹ́ pé gbogbo orú obìnrin tí ń kọrú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ ká sì sí mẹ́dọ̀. Orí ìyí ta láǹfààní ta kọ ta dálẹ̀ fúnra wa òun la pè ní ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́. Ẹnikẹ́ni ajá tó bá dánwò yọ dẹni ẹbọra. Orí ìrù ẹkùn, tiger tails. As long as you don't touch the tiger by the tail, it will harm you. Ohun tá a gbà lérò táwa fi sọ nírú ẹkùn nu. Gbogbo ìjà ẹkùn àwa ò mọ̀ ń pa rẹ̀. Ló fi jẹ́ ká mọ̀ tètè ké ká sì máa pariwo wípé orúkọ yàtọ̀, ó lè jọra wọn. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé orí tí olóyè Májà Sọ́lá gbé wá sáyé ni orí wípé bó bá dà kánlẹ̀ káyọ ọmọ fò pé àwọn ò gbà mọ́ lọ́wọ́. Irú ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́. Arábìnrin yìí ẹ dákun ẹ ṣọ́ra ṣe.
ọ̀rọ̀ tẹ́ ẹ kọ yìí tẹ́ ẹ bá wọnú comment section people shared you tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. kí ni irú ọ̀rọ̀ yìí kí wọ́n má gbé balẹ̀ wọn lọ́wọ́ ṣé àwọn tí wọ́n pààyàn yẹn tẹ́ yín lọ́rùn ju ẹni tí ó dáàbò bò wá lọ. àwọn tá à ń sọ yìí wọ́n kọ́bọ̀ wọlé without the government approval. ẹni tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ràn sọ pé máa lò bá wọ́n sì mọ láǹfààní láti máa sọye ìbọn tí wọ́n bá kó fún láti yóò níbi tí wọ́n ti máa gbà á. registration yìí ó ní bí wọ́n ṣe ń ṣe kìí ṣe locality international system. ìyá mi Tèmítọ́pẹ́ Bàlíkìsì Ọ̀kẹ́ gbogbo ìgbà ni mo máa ń rọ́wọ́ yín mo ti ń wọ́nà láti ṣáàtì yín bẹ̀ tí mi ò rí ọ̀nà. ẹ dákun ẹ private chat mi àbí kẹ́ drop nọ́mbà yín fún mi lórí inbox. ẹ dákun ó ti wù mí ti pẹ́ kí n bá yín chat yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí èèyàn tí ò dúpẹ́ àná bóyá ló lè rómìíràn gbà. ẹ jẹ́ adúpẹ́ o adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun. ó rí fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé bó la ṣe fẹ́ join láàrin èní sọ́sẹ̀ tí ń bọ̀ wẹ́bsáìtì ó wà tàgbé sí online tó oníkálùkù ó mọ̀ rẹ́gísítà. lábẹ́ ẹbẹ̀ ni wọ́n ti pín oníkálùkù sí word by word wọ́n ní coordinators. kìí ṣe irúwá ògìrì wá wọ́n ṣe screening láti mọ̀ pé ṣọ́mọ Yorùbá gangan ni ọ́. birth certificate yẹ àwọn wo ló fẹ́ ṣàtọ́nà rẹ débẹ̀. a nílò bí bàbá baálé lágbolé yín bíi méjì láti já mọ̀ wípé ọmọ Yorùbá tòótọ́ leléyìí. kìí ṣe àwọn ọmọ àlè tó ti dàpọ̀ mọ́mọ ọkọ tí wọ́n ti gbọ́ Yorùbá yánrányánrán. but aláǹfààní láti ṣe screening yìí thoroughly láti mọ̀ wípé ṣé àkókàndá sínú rẹ̀ sí. gbogbo àwọn tí wọ́n sì kó l'Ógbómọ̀ṣọ́ l'Ọ́yọ́ ní kòpẹ́kòpẹ́ wọ́n dà wọ́n sílẹ̀. Olóyè Sunday Igboho àtúnfẹ́ ṣe bíi pé ìgbà tó lọ bẹ̀ ni wọ́n tún pa àwọn lágbájá nítorí ọjọ́ kejì tí àwọn sójà lọ síbẹ̀ tí wọ́n kidnap àwọn ọmọ yìí ìbínú yẹn ni wọ́n fi pa bàbá tíṣà yẹn pé ẹ fẹ́ rán sójà wá. ẹ gbàgbọ́ yé ìbínú yẹn ni wọ́n fi pa àwọn sójà. ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n lọ rí àwọn kíní tí wọ́n fi ṣe mining síbẹ̀ tó yẹ pé tó o bá wo agbègbè yìí yóò bọ́ọ̀bù ni. ló fi jẹ́ pé ó gbọgbọ́n ó sì gbà làákàyè. gbogbo àwọn tí wọ́n ní ó tásìkò Sunday Igboho ń ságun kìí ṣe pé ń ságun. àmọ́ gbogbo ohun tó bá ti ní pé ẹjẹ́ á sọ fúnjọba ohun tó bá ti ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbọdọ̀ tún ṣe ni lẹ́lẹ́kejì. iná èsìsì kìí jóni lẹ́ẹ̀mejì. orí aago àná ọgbọ́n ọjọ́ ọ̀la ni. gbogbo ẹ̀yin tọ́rọ̀ yìí bá wá nù ẹ má bínú pọ́ bá wá bínú tó bá kọ́ ọ lára síwájú. ló fi jẹ́ pé káwáyọ̀ nàná ẹ̀ fún gbogbo ẹni tí ò mọ̀. orí fídíò tí mo play tí mo gbé orin sí ọjọ́ yẹn l'Olóyè Sunday Igboho fẹ́ máa lọ. àmọ́ látàrí nǹkan tó ṣẹlẹ̀ wípé àwọn aláṣẹ ní Sunday Igboho má ì tí ì lọ o ni wọ́n fi láǹfààní láti withdraw. fún gbogbo ẹni ìdánrẹ́ Sunday Igboho where are you ló jẹ́ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ń rí tẹ̀yìn ò rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì ń gbọ́ táwọn ì sọ. àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ó yẹ káwọn ọmọ yìí ó dé bá wa lé pẹ̀lú àṣẹ Elédùmarè. gbogbo wa pátá ònírógun orele kò délé oroko kò dóko ó tóko òròkò dóko òrókò tó. àlùbọ́ òní wọṣẹ́ gbogbo wa gbèsè òní lé wa kó ohun gbogbo ibi tá à ń gbé. a ònírógun gbàmígbàmí a ònírógun bìlísì a ònírógun ajínigbé o. ẹ dákun gbogbo wa pátá ẹ jẹ́ aláǹfààní let us be vigilant. gbégbégbé mọ́jọ gbèjù sẹ́ńkùlé rẹ̀
lọ́jọ́ kìíní àná tá à ń pariwo àdàbí aláṣejù ó ti wá di gbogbo ojú là ń mú tó gbogbo ẹni fẹ́ lọ sílé ọdún ló ní ìsìn báyìí yóò mọ wọ̀nà fẹ́fẹ̀ẹ́fẹ́ kó tó lọlé ọdún ni nígbà kan a máa ń wọ mọ́tò láti Èkó láago 4 ìrọ̀lẹ́ tá là ń lọlé ọdún ìgbà míì ìdágo 6 èèyàn mélòó ló lè kú òlékòó ní ìsìn tí ó lóhun lọ sọ́nà sẹ́yìn láago 4 àbọ̀ lóhun lọ sí Ìgbòho láti Èkó kóhun lọlé ọdún tí ó gbéra láago 3 ọ̀sán àbágo 4 òun kò rò lẹ́ẹ̀mejì wò ibi abára wa dénú ló fi jẹ́ pé ẹjá máa tó yíyọ lẹ̀kùn wá yọ òkété wo ò bẹ́ jìgà mọ́ yíyọ lẹ̀kùn yọ ibi táwọn bàbá wa bá ní a lọ là á lọ ibi táwọn aláṣẹ ìlú bá darí wa sí là á lọ mọ́ wàá gbàgbé olóyè Sunday Igboho àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn kọ́ ni wọ́n ń gba security vote rẹ lóṣooṣù òun ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tààrán níṣẹ́ olóyè Sunday Igboho ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ olóyè Sunday Igboho ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wò pé ìyà ò gbọdọ̀ jẹ̀ràn mi mọ́ wàá ti torí ẹ̀ kó má máa bu wípé kìnìkan ló fi jẹ́ pé ó gbọgbọ́n ó sì gba làákàyè kó má bàa di wípé ta ló ràn ó rí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ayé òbú pé àṣejù rẹ̀ pọ̀ tó lè Sunday Igboho bá tún kọrí sọ ẹni ajẹ́rìí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ẹ̀yìn náà lẹ́ẹ̀bù wípé tiẹ̀ pọ̀ nítorí Yorùbá ní sọyìn àákìdẹni tí kìíní Yorùbá ní sọ̀rọ̀ àná di bá mi kò dúmọ́ tó mọ́ ó rí iléeṣẹ́ tiwa la pè ní irú ẹkùn security irú ẹkùn kò jẹ́ bó ti lóhun ó jẹ́ mo sì ọ̀nà náà ohun tí ò jẹ́ kó lè Sunday Igboho ti lọ síbẹ̀ tí wọ́n fi dúró kì í ṣe pé wọ́n gbàgbọ́dọ̀ lọ́wọ́ kì í ṣe pé wọ́n han arun kódà látàrí àjẹta àtúnyẹ̀sẹ̀ wọlé padà nírọ̀lẹ́ yìí ni ló fi jẹ́ pé ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú bá a ti ń lọ ní ìhìn ńlá ń lọ lọ́hùn-ún ló fi jẹ́ pé kélédùmarè kò kún wa lọ́wọ́ kó má jẹ́ àbọ́ sọ́wọ́ ó rí Uncle Abdullahi ní to go farm now is not easy bẹ́ẹ̀ ni o ọlọ́run ó máa ṣọ́ gbogbo wa mo sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin kan tó ní wọn ò lè kó mọ̀ fún wọn ṣé pankẹ́rẹ́ ni kí wọ́n mọ àwọn tó yẹ kó máa fi pankẹ́rẹ́ lé ẹran kó fi pankẹ́rẹ́ lé ẹran wọ́n ń gbé AK lọ́wọ́ ó rí ọlọ́run ó máa ṣọ́ wa o mo láǹfààní láti wá yọ̀nà náà gbogbo ohun tí kò yọ pọ̀lọpọ̀ mo sì sọ̀rọ̀ nípa ibi tá a lọ ní Ẹ̀sà Òkè kò ṣe pé lóye Sunday Igboho wá bá àwọn Ẹ̀sà Òkè jà ìròyìn tá a gbọ́ wípé àwọn Ẹ̀sà Òkè ni wọ́n wá kó mọ́ káwọn mọ́ olóyè Sunday Igboho sì láǹfààní láti débẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ nínú bí yìí pé ẹjá fìfẹ́ bára wa gbé wọ́n sì ní kí wọ́n rìkọ́ọ̀dù kí wọ́n post ẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìgbà tá a kó mbẹ́ adé ọ̀dọ̀ ọwá òbùkún adé ọ̀dọ̀ ọbí ọba mẹ́ta náà láti sọ fún wọn wípé ẹ bá wá ìtumọ̀ sí ọ̀rọ̀ yìí ẹni tí ọba báyàjà kò ní ẹjá sọ̀rọ̀ nípa ẹ̀ ká ṣe fídíò orí ẹni tí ọba wùwà bí òru là á ṣèkà ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá à ń gbé kiri pé olóyè Sunday Igboho fẹ́ wá gbalẹ̀ òun lọ́wọ́ wa ní Ẹ̀sà Òkè ọ̀rọ̀ tó jìnnà sóòótọ́ ni mo wà ń bẹ̀ kì í ṣe ohun tí wọ́n mọ̀ sọ fún mi adébẹ̀ àrí bí wọ́n ṣe ba dúkìá jẹ́ tẹ̀mí sọnù kódà àwọn tí wọ́n jù sínú kànga àrí wọn àkànbí mo fẹ́ mọ relé bàbá mi a ò ní lọ lọ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi a ní lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò irú ẹkùn security network orí èmi ti dé bàbá aṣọṣọkòtò àwọ̀kalẹ̀ dé bàbá àwọn gbogbo ẹ̀rù irú ẹkùn security network dẹ́rù balẹ̀ fìpámọ́lé iná gorí ilé fẹ́jú kẹ́kẹ́kẹ́ irú ẹkùn security network aláǹfààní àṣejínbùlé lórí kí gbogbo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àjọṣe àyúbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà kò ní jù báyìí lọ ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin màmá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò ó dàbọ̀.